àṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ fọ̀pá irin rẹ̀ fọ́ gbogbo ipá ẹ̀ṣẹ̀ ìjọba ti fẹ́ dá àti tàlàfíà báwo ni ìríra yóò tàn bí títọ́run Kristi jọba rẹ̀ dé kí àṣẹ rẹ̀ bẹ̀rẹ̀ fọ̀pá irin rẹ̀ fọ́ gbogbo ipá ẹ̀ṣẹ̀ ìjọba ti fẹ́ dá àti tàlàfíà báwo ni ìríra yóò tàn bí títọ́run. ẹ mọ̀ ń ló lọ̀sán ó yá afẹ̀bòjò ló lòru kó ní kálukú tún gbọ́ mo tún dé mo tún fẹ́ kọrin lórí agbágbé ọlọ́ládé tún dé kó lóko mọ́ ìrókò akékaka tún dé kó lódò mọ́ ìgbọ́n mi rárá akékaka ọmọ àgbà tún ti wà níkàlẹ̀ ó yá kí gbogbo ayé mọ́ gbọ́ mi gbogbo ọmọ nàìjíríà pátápátá mo kí yín àsìkò rògbòdìyàn a kú gbogbo fùrọ̀ pákàleke fùrọ̀ lági pákàleke fùrọ̀ lági pákàleke fùrọ̀ lági tó gbòde kan àsìkò yìí lọ́lẹ̀ Elédùmarè ọba mi máa kúkú dá sọ̀rọ̀ tiwa ni ọ̀rọ̀ nàìjíríà ò ní sú wọn lóde ọ̀run láṣẹ Elédùmarè ọlọ́ládé akékakaka sọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ ò gbọ́dọ̀ dún pínkínpínkín ebe mi náà ni èmi lọmọ òjókòó tàgbà mọ́ ṣe é pè rán níṣẹ́ òǹdà ó yá ẹja túnjọ nìṣó ní gbàgede ó tún yẹ ẹ mọ́ bá mi ká lọ ọlọ́ládé akékaka tún ti wà níkàlẹ̀ ó yá ẹ mọ́ bá mi bọ̀ nírònà. gbogbo ọmọ nàìjíríà nílé lóko mo kí yín o àsìkò tí rògbòdìyàn tọ̀wọ́n gbogbo epo tó kọ́kọ́ gbàjọba ńlá wa ń wí lọ́wọ́ à ń jìjẹ epo lọ́wọ́lọ́wọ́ ní towó tuntun tún gbòde ẹ mọ̀ wo bí à ń bára wa lọ ọmọ Yorùbá ọmọ Odùduwà ó yá o ń bí gbogbo wa lájọjọ́ tá a kíra wa pé happy new year fọ́dún 2023 káráyé ó gbọ́ títẹrú tọmọ ń fò fayọ̀ tá à ń dúpẹ́ pé ojú wa tún rọ́dún tuntun ni a ò tètè rẹ́ni sín wa nígbẹ́rẹ́ pàkọ́ pé wàhálà ń bọ̀ lọ́nà gbogbo ọmọ Nàìjíríà ọ̀run mòoru ìlú le ìlú ò fararọ rárá ebi ń pa wá àtúnrówó ná èmi ló dé tíjọba ń fara ni wá nílé lóko ìyàn ń mú wa ní Nàìjà kèrè mí kọ́ ó ti fẹ́ sọmọlúàbí dọmọ garawa nígboro ọ̀pọ̀ èèyàn ló ti ya wèrè sílùú kí ló dé ọ̀pọ̀ amákin ló ti ń somi lójú bíi egbére ọ̀gọ̀rọ̀ ènìyàn ló ti bẹ́ sódò láì fi tọ̀tà pè wá láì. kí ni ká ti sọ iye ẹni tí kú ti pa ní General Hospital sáráyé ń gbọ́ lórí ọ̀rọ̀ owó tí kò sí cash lórin tó gbàgbóró kí ló dé kí ni tó ẹ fi ṣe wá tẹ̀ fi ní wá lára ọ̀rọ̀ ẹ̀yin tí ń bẹ lókè tẹ́ ń ṣèjọba lé wa lórí ó ti sú gbogbo ọmọ aráyé wà láìtàláì. ó dáa ọlọ́ládé akéwì wá gbóhùn sókè káráyé ó gbọ́ ńbọ́lọ́lá méjì ló kúkú gorí àtẹ ẹ mọ́ bá mi lọ ọlọ́ládé akékaka ń bẹ ní àyín mò ń bọ̀ nírònà ó yá ẹ mọ́ bá mi bọ̀ gbogbo ọmọ eriwo mò ń bọ̀ lọ́nà káàbàtà. ọmọ Yorùbá níbo là ń lọ ẹgbọ́n náà níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí o ẹ wí mi gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ẹ jẹ́ ká túyáyá láti lọ dìbò yan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó bá dọjọ́ náà lọ́jọ́ ìbò àmọ́ ẹ rántí òwe Yorùbá tó sọ pé ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká wá filẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíràn ìmọ̀ràn mi ní fáwọn ọ̀dọ́ ìlú ẹ má ṣe jẹ́ kẹ́nìkan ó lò wá tó bá dọjọ́ náà lọ́jọ́ ìbò bó pẹ́ bóyá ọmọdé ò ní padà bọ̀ wá dàgbà bó dọ̀la mo pé ibo là ń lọ lórílẹ̀‐èdè yìí tá a bá ní káwo méjì ṣe tóbi tó ṣeéṣe ká dáná sunlé ẹ jẹ́ ká bomi sùúrù mu kí ló wá dé o ọmọ Yorùbá tọmọ ẹlẹ́rìn wọ́n wá padà jẹgun nígbẹ̀yìn ọ̀rọ̀ ọmọ Yorùbá ẹ fura ẹ jígìrì sí tí mò ń sọ àwọn àgbà bọ̀ wọ́n ní ajá ò ti torí olówó rẹ̀ mọ́dẹ bí ó ṣe kó lè mọ̀ pẹran sẹ́nu ara rẹ̀ jẹ ẹ dákun ẹ bomi sùúrù mu gbogbo ọmọ Yorùbá mò ń padà bọ̀ wá nírònà ọlọ́ládé asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́ ọmọ ọ̀dọ̀ àgbà ni mí tí ó ṣe pé ránṣẹ́ àtòfi gbogbo ojoojúmọ́ jíṣẹ́ olóore. ó ṣé o ọlọ́ládé akéwì máa ń gbọ́ mo kí ọ kú àtótónu
ó yá ẹja jọ ní ìṣonúrònà ó yá mo tún dé ọlọ́ládé akékaka tí kì í bẹ̀rù jọ̀gbọ̀n. ń bí gbogbo wa ló yé pátápátá nílé lóko gbogbo wa la mọ̀rọ̀ ọ̀hún bẹ́ẹ̀ ló sì yẹ kó yé kó wá ṣe bó ti yé eyín níbi tá à ń lọ gbogbo wa pátá nílé lóko gbogbo ọmọ Yorùbá ó yẹ ẹ máa bọ̀ ẹ wá tẹ́tí kẹ wá gbọ́n tí mo ń rò lédè. ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ọlọ́ládé akékakaka ń bẹ́ẹ̀ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò dédé sáàgbórin jáde bí ò bá ní bó ṣe jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí pátá nílé lóko gbogbo yín pátá mo kí pátápátá pé ẹ ṣeun ṣeun bẹ́ẹ̀ ti ṣe ń pè mí ni mo ń gbọ́ etí mi ò di ọlọ́ládé aṣòro kò níjà. ọlọ́ládé akékakaka ọmọ ọ̀dọ̀ àgbà tí ò ṣe é pè rán níṣẹ́ jagunjagun ni mí èmi ò bẹ̀rù ẹnì kankan ó yá ẹja jọ ní ìsòǹlẹ̀ ó tún yá ẹ mọ́ bá mi bọ̀ nírònà. ṣé wọ́n ní bọ́mọdé bá kọyín àná àwọn àgbà á sì fi tàn balẹ̀ bí wọ́n ti ṣe náà rèé o. láyé bàbá wa bàbá níkẹ́nẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ṣé bàbá perí akọni dandan ní kábídà lálẹ́ gàràgàgàgàgà. ó pẹ́ tí wọ́n ti fi wá ṣòwò ẹrú èmi ló dé ọmọ Yorùbá ẹ̀já ronú gidi ni Yorùbá ronú lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ó yá o gbogbo ọmọ Yorùbá àtàtà gbogbo ọmọ Odùduwà gbogbo ọmọ Ọ̀rànmíyàn ẹ̀ mọ́ rántí o bí wọ́n ti ṣe rèé síbẹ̀síbẹ̀ Awólọ́wọ̀ wọnú ọgbà ẹ̀wọ̀n bẹ́ẹ̀ ló sì pòórá mọ́ wa lójú èmi ló dé ẹ̀ ń gbọ́ kí la tún ṣe ìgbà yìí ni wọ́n tún ṣe bẹ́ẹ̀ f'Abíọ́lá lọ́jọ́sí lọ́dún 1993 náà lọ́dún 1993 ọmọ Yorùbá díẹ̀ ló kù ká débẹ̀ ní ráńpẹ́ níbò tá a dì tó kú fọ́fọ́fọ́ èmi ló wá dé wọ́n tún sọ Abíọ́lá sẹ́wọ̀n ẹ sọ fún mi òkú rẹ̀ ni wọ́n tún padà gbé ránṣẹ́ sí wa nílé lóko gbogbo ọmọ Yorùbá ẹja gígìrì mò ń ké ọlọ́ládé akékaka mò ń pariwo nírònà. ń bẹ́ẹ̀ mọ̀ mí pé bí mo ṣe ń sọ bí mo ṣe ń ké bí mo ṣe ń palanti apariwo ọ̀rọ̀ náà rèé o. wọ́n tún ti bẹ̀rẹ̀ nítorí Tinubu bàbá Bọ́lá Ahmed ni mo ń wí JAGABAN. bí gbogbo wa bá la kọ̀yìn sí Bọ́lá Ahmed Tinubu ẹ dúró ná ta lẹni tá a tún fẹ́ fà sókè ó jàre bí ìsọmọ bíbí inú wa. Bọ́lá Ahmed Tinubu JAGABAN lèmi náwó ẹ̀ sókè fáráyé òun gangan ni ẹ jẹ́ kó lọ rè tó lórí oko fún gbogbo ọmọ Yorùbá káàbàtà. ó pẹ́ o tá a ti ń ṣerú ọmọ bòròrò ń bó pẹ́ tá a ti ń ṣerú ọmọ àwọn Gàmbàrí kí ló dé lọ́jọ́ wo la tó fẹ́ bọ́ lóko pákáleke fùrọ̀lági tiwọn àbí ẹ̀rí tó ṣẹlẹ̀ ló kù kínkín kádìbò ó tán ẹ wá wo bí wọ́n ṣe ń fojú ọmọ Yorùbá gbolẹ̀ nírònà. bí ọgbọ́n ni wọ́n ń dá ọ̀rọ̀ ọ̀hún bí wọ́n ti ṣe náà rèé tí wàhálà ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́jọ́sí abẹ́ ti gbàgbé operation well tiẹ̀ láàrin Ọbáfẹ́mi Awólọ́wọ̀ òun Ládòkè Akíntọ́lá kí wọ́n tó fi má jẹ́ kó dùn mí ṣalága ìjọba fìdíhẹ nígbà yẹn ni bẹ́ẹ̀ bá ti gbàgbé ẹ lọ rèé kàwé ìtàn. ọlọ́ládé akékaka ń bẹ́ẹ̀ mọ̀ pé bẹ́ẹ̀ náà tún rèé o wọ́n tún fẹ́ ṣe bẹ́ẹ̀ kí wọ́n tún dalẹ̀ Yorùbá rú àwa la gbọ́dọ̀ fọgbọ́n ṣe é ọmọ Yorùbá ẹ fọgbọ́n ṣe é o ẹ jẹ́ fọgbọ́n ṣe é o Bọ́lá Ahmed Tinubu ò gbọ́dọ̀ bọ́ mọ́ wa lọ́wọ́ ẹ jẹ́ fọwọ́ tì í sókè kó lè dọba lé wa lórí nílé lóko Bọ́lá ọmọ Ahmed lèmi ké tantan gangan ni mo fẹ́ kẹ́ ẹ náwó ẹ̀ sókè Bọ́lá Ahmed tó jẹ́ pé òun ló mú Buhari wá tí bàbá fi górí àlééfà fódìdí ọdún 8 gbáko sáráyé ń gbọ́ ẹ wá sọ fún mi kí ni tá a jẹ lérè lábẹ́ ìjọba Buhari ẹ wí mi gbogbo ọmọ Yorùbá nílé lóko àsìkò tó yẹ kájọ wọlé àpérò. wọ́n pariwo ìjọba APC ò dáa òtítọ́ ni wọ́n lè fara ni wá kó kan wá gógógó kára ó ní wá dé góńgó bẹ́ẹ̀ ni mo ń ké ṣebí nítorí bàbá wa Tinubu ni wọ́n ṣe bowó nújà bẹ́ẹ̀ rí nǹkan ni èmi ló dé tí wọ́n tún fi ọ̀wọ́n gógó epo halẹ̀ mọ́ wa nílẹ̀ Yorùbá èmi ló dé ọmọ Yorùbá ẹ jígìrì bébí bá ń pani tó dàbí ẹni pójú fẹ́ yọ tọ́rọ̀ ti di ọ̀gàjà fọwọ́ mẹ́kẹ́ mo fẹ́ kẹ́ ẹ rántí pé ìròrí ló bá dé kì í ṣèrònú rárá ẹ jẹ́ àròrí ọ̀nà àbáyọ bá a ṣe lè bọ́ lóko ẹrú wọn ni
ẹnìkan ṣoṣo tí mo mọ̀ tọ́ba mímọ́ ti gbé sókè tó jẹ́ pé òun gangan ló lè gbà wá nù rògbòdìyàn nílẹ̀ Yorùbá ó ní Bọ́lá Ahmed. ọ̀pọ̀ ènìyàn ni wọ́n lè máa pariwo kí wọ́n máa palantia kọ́tí ẹ̀ ní bóyá wọ́n ti gbówó fún ọlọ́ládé akékaka ni mo ṣe ń polówó ìbò fún Bọ́lá Ahmed Tinubu. mo fẹ́ kó yé eyín mo fi gbogbo àpèrè lọ́balọ́ba ńlẹ̀ Yorùbá búra èmi ò gbowó lọ́wọ́ Bọ́lá Ahmed kankan sẹ́ni tí ń tiẹ̀ rí rárá bó ni mo ti ṣe fẹ́ gbowó lọ́wọ́ abo JAGABAN. ṣùgbọ́n tó dùn mọ́ mi nú ni pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ láíláí káwá lọ rèé kólẹ̀kẹ̀ sí fùrọ̀ ọmọ ẹlòmíì odò ó dì pátákó. ẹnìkan ṣoṣo tí mo mọ̀ kójọ́ ọmọ Yorùbá òun náà ni ẹni tí mo tanwọ́ ẹ̀ sókè. ó dá mi lójú o ẹjẹ́ lé ẹlẹ́yọ̀rọ̀ lọ́nà o káwá fàbọ̀ bá dìyẹ lèmi ń wí. ẹ ṣe jẹ́ kí ọlọ́kà orin jìnnà ká tó sọ fún pọ́kẹ́ ẹ̀ ní kókó. ẹjẹ́ àpọ̀mọ́ ti wá sílé kó dókè gangan ni mò ń pa láriwo. bí Bọ́lá Ahmed bá gorí àléfò ó dá mi lójú wípé ilẹ̀ Yorùbá á tòrò láàyè ọ̀tọ̀. gbogbo ohun tó ti sọ pé òun ó ṣe ọgbọ́n ń bẹ nínú ẹ̀ ó kún fọ́gbọ́n òye ń bẹ nínú ọ̀rọ̀ tí bàbá ń wí. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí gbogbo ọmọ Yorùbá ó jí gìrì nílé lóko. àsìkò tá a lè gbára wa lẹ́rìí lọ́wọ́ àwọn gàǹbàrí ọlọ́ládé mò ń ké o mò ń pariwo nírònà púpọ̀. ó wá dilé ẹni bí ẹni èèyàn mi kan pàtàkì. àǹjẹ̀nú akéwì ló náà ń jẹ́ oníkòyí ò sí mi ogun. mo kí ọ kú atótónu. mo kí ọ bí o ti ṣe ń forin jà fúnlẹ̀ Yorùbá gidi o ṣeun. lọ́lẹ̀ Elédùmarè gbogbo wa pátá là á padà mókè. gbogbo ẹ̀yin tí wà nílé lóko ẹ lè lọ láìkí péèjì wa la wà ń wí. ọlọ́ládé akéwì gangan lórúkọ péèjì tiwa. ẹ lè fọ́lọ̀ wa ẹ gbọ́ kẹ́ tó bá wa kàn sí YouTube náà. ọlọ́ládé akékakaka aṣòro kò ní jalè mí ń wí. ọmọ ọ̀dọ̀ àgbà tí ò ṣe é pè rán níṣẹ́ pátákó ẹṣin tí ń tajá lẹ́nu ní níní. gbogbo ènìyàn tí ń bẹ níkàlẹ̀ mo kí yín àsìkò yìí lọ́lọ́ olúwa rògbòdìyàn oníṣẹ̀lẹ̀ ńlẹ̀ Yorùbá ẹ mọ̀ ṣàmì ní wìtìwìtì.